lọ́lọ́kọ̀ tí ń wakọ̀ rẹ̀. Ó ti mọ̀ pé mo wà nínú ọkọ̀. Má ṣe jẹ́jẹ́ máa wà mí lọ. Bàbá mi. Bàbá mi. Má má jẹ kọ̀kọ̀ mi dànù. Bàbá mi. Má má jẹ ń wọkọ̀ yìí wọgbó. Bàbá mi. Ṣàánú mi o, àlàmú ń bẹ̀bẹ̀. Bàbá mi. Nílé mi o, kayọ̀ bá mi gbé. Bàbá mi. Ọ̀dẹ̀dẹ̀ mi o, fàdùn sọ́ dẹ̀dẹ̀. Bàbá mi. Mú yí bá mi o, má jẹ kán parẹ́. Bàbá mi. Owó wù mí o, jẹun rí ló gbà. Bàbá mi. Ọmọ wù mí o, jẹ lè rí ránṣẹ́. Bàbá mi. Ẹni tí bí o, má jẹ kan yàn kú. Bàbá mi. Ṣàgbọ́dọ̀ lọ́mọ kò rẹ̀ wọ́n lẹ́kùn. Bàbá mi. Ìlú Nàìjíríà má jẹ kó dàrú. Bàbá mi. Ìfẹ́ là ń tọrọ jọ̀jì ó bá wa gbé. Bàbá mi. Iná ìfẹ́ kó má sì ju rẹ̀ yìn. Bàbá mi. Bàbá mi lọ́lọ́kọ̀ tí ń wakọ̀ rẹ̀. Ó ti mọ̀ pé mo wà nínú ọkọ̀. Mo kọrin lọ́jọ́ sí Funwontan aráyé bàjó. Wọ́n yọ ọmọ ọmọdé bòye. Wọ́n ṣe táǹkì fábẹ́fẹ́. Well done fàájì pásítọ̀. Wọ́n pé Funwontan màkàrè o. Congratulations wá pọ̀jù sánlálú. Ọmọ Nàìjíríà ẹ̀ màmá ṣe wẹ́ ní. Kílẹ̀ ti rí o. A ní kílẹ̀ ti ṣe. Mo ní kílẹ̀ ti gbọ́ o. A ní kílẹ̀ ti sọ. Ijó kílẹ̀ ti jó. Orin kílẹ̀ ti fọ́. Ìlú kílẹ̀ ti lù. Ẹ̀fẹ̀ kílẹ̀ ti gbọ́. Agogo ń bẹ ṣẹ̀kẹ̀rẹ̀ ń bẹ ìlú wa. Orin bẹ ẹ̀fẹ̀ ń bẹ àwọn tó ń pẹ̀tẹ́. Nínú ẹ̀fẹ̀ Funwontan. Alábẹ̀fẹ̀ Funwontan. Come here to me if you wanna dance to my music. Move closer there if you wanna shake to that tune. The music. The music. If you want dance away your sorrow come. 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 My music will give you the joy you need. My music will give you the joy you need. My music will give you the joy you need. If you want dance away your sorrow come. The music. The music. By dancing my rhythm. While I spin you good music. Checking my vibration. And of course by dancing my music. You've got 4 things to gain. You've got 1 thing to lose. Happiness is there for you to gain. One. Joy is there for you to gain. 2. Expertise is there for you to gain. 3. Comfort is there for you to gain. 4. But you've got 1 thing to lose, and that is sorrow. Sorrow. You want a very special music from a very special artist, with a very special group. My friend, you need Funwontan. Ẹlẹgbẹ́ mi dance with me, yaya. Ya 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 ya. 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 Bó ṣe fújì ló máa jó. Bó ṣe wákà ló máa jó. Bó ṣe jùjú ló máa jó. Bó ṣe reggae ló máa jó. Abá jójó Funwontan kò ríṣẹ́. Bí gbogbo rẹ̀ ló pé síbẹ̀. Mọ́ságbó dákun jẹ́ ká jọjó.
The way you dey dance, la la la. The way you dey wink, la la la. Aba, the way you dey look, la la la. So you are la 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 lady. Ọmọ ẹlẹ́lẹ́ yìí jẹ́ ká díjọ wà pa yóyó 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 yóyó. Ayé ń ṣe ni amọ̀dájú ṣùgbọ́n ṣáwọn ò ní rí wa ṣe lọ́lá Elédùmarè ọba àwọn ọba máa ní o tó ń jẹ́ ràlíkà wíyú ó yá ènìyàn wọn ìjẹ́ ká jọjú aha. Ewi poetry is my line, Oduology is my gift, music is my hobby. Of course, check it out and see. Oh yeah, my darling, dance with me. Oh, oh, báyìí ó ṣe dùn ló tọ́ka jọ wá ìjà lónìí ó di lọ́la tẹ́tẹ́ mọ́ kọ́mọ́rẹ́ ò sínú ìbọn àbá ìfẹ́ gangan lẹ̀ yọ. Ẹ jẹ́ pàjà tí jẹ́ ká díjọ ló fẹ́ yéyé. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́ o. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́. Abẹ́fẹ́ fabúọ́lọ́jì sí ni o. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́. Abẹ́fẹ́ odúọ́lọ́jì sí ni o. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́. Abẹ́fẹ́ manufacturer orin ni o. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́. Mo lálábẹ́fẹ́ o producer orin ni. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́. Abẹ́fẹ́ o composition orin bẹ́ẹ̀ mọ́ lọ́hùn ní. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́ o. Abẹ́fẹ́ o akéwì gidi ni. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́. Ẹ̀fẹ́ ti pàtí bóyá ìfẹ́ ṣàjọyọ̀ tẹ̀dẹ̀ ń wá kéwì tàbí MC tó máa ṣe kó dán. Abẹ́fẹ́ o PRM orin ni ẹ̀bùn Ọlọ́run. Abẹ́fẹ́ tẹ́lẹ̀yìn ò mọ̀rẹ́ o. If you can discover yourself, you will be yourself. Tó bá lè ṣàwárí ara rẹ mo mọ̀ wájé níyàn. Mo fẹ́ dàbí lámọrin ọ̀rẹ́ mi jókòó ara rẹ o. One more time. If you can discover yourself, you will be yourself. Tó bá lè ṣàwárí ara rẹ mo mọ̀ wájé níyàn. Mo fẹ́ dàbí lámọrin ọ̀rẹ́ mi jókòó ara rẹ o. Because if you play like King Sunny, you can never be Sunny Ade. If you play like Commander, you can never be Obey. If you play like Barista, you can never be Barry Wonder me oh. If you play like Collins, you can never be General Inda. If you play like Sashina, you will always be Mr. Follow. Don't try to be somebody. You will always be Mr. Follow.
If you play like Aji Pastor, you can never be Funwontan. Torí mi lọ́lọ́run mi fi fún. Múráyé mo bẹ̀rù ayé, ayé sọ gbádọ́gun yòyè. Adégúndádé ògún lẹ́nu wọn, ọ̀rẹ́ mi dàbọ̀ máa fura. Báyé báyẹn ọkọ̀ rọra jẹ́, àwọn tó lọ́jọ́ àná ń kọ́ná. Wọ́n lè kọjá lọ́wọ́ kò ní kò ṣe. Mo bá ń jẹ́ gbádùn rọra ṣe dòsì, dòsì. Torege, Samaga, Irasatina torege. Mo bá ní lọ́wọ́ ayé àwa, wọ́n máa fẹ́ ọ lójú lẹ́nu. Jojúmọ́ bàbá kẹ́pẹ́, wọ́n jẹ́ wọ́n mú ìwọ ń san. Àkótó kú kì í rárí ọ̀rẹ́, kò ṣe bí fẹ̀rẹ̀ náà níní. Bó bá dá wáyé ẹ̀fọn afẹ́, ijó àjùmọ̀jó àdìjó ìwọ nìkan. Ọ̀rẹ́ mi dábọ̀ máa fura, ọ̀rẹ́ mi dábọ̀ máa fura, ọ̀rẹ́ mi dábọ̀ máa fura, ọ̀rẹ́ mi dábọ̀ máa fura. Ẹni sọ wọ́n do lórí burú, onítọ̀hún la kọ́ fi bú wọn. Bó bá wù wọ́n kó gbà sí ibi mo sọ, bó bá wù ọ́ o lè yín nínú dòsì, dòsì. Àmì torege, Samaga, Irasatina torege. Ọ̀rẹ́ mi lákòóso mọ́ bí, ọ̀rọ̀ kan wọ́ pẹ̀lú bàbá, ọ̀rọ̀ kan wọ́ pẹ̀lú màmá. Owó tó ní kò fi ṣe oore, ńgbọ́ kí ló dé tó lówó lọ́wọ́, tó gbàgbé òbí tó bí ọ. Ìyà ń jẹ wọn pa lábúlé, ìwọ ń obìnrin ká ní gbòòrò, òun pọkàn dàbí ẹni pa ṣọ̀dà. Òbí mbẹ níbẹ̀ tó ń jẹbi, òbí mbẹ níbẹ̀ tó ń jẹbi, òbí mbẹ níbẹ̀ tó ń jẹbi. Bàbá wa kú tán wa ké sẹ́gbẹ́, wa ké sọ́gbà wa máa pẹ́ràn. Balẹ̀ bá tún lẹ́wà pé léré, òkú débi lùpa ló ń ṣe. Ṣèrántí pé wọn náà kú bímọ, ṣèrántí pé wọn náà kú bímọ, ṣèrántí pé wọn náà kú bímọ. Yéyé o, ọjọ́ alẹ́ rẹ̀ ń súnmọ́ o. Yéèdó títì, àmì torege, Samaga, Irasatina torege. Ọ̀rọ̀ yìí tún dilé olówó, olówó sì kì í fi ṣoore. Wọ́n ní ó ṣoore ó yí kọ́ńdú, ẹ wò ó wáyé mọ àjà búrátà. Bóyá ló ṣe rántí ikú, bóyá sọ́yìn rẹ̀ tún mọ́lé. Kò sẹ́ni mọ́jọ́ tọ́lọ́jọ́ adé, bàbá ń bẹ láyé ká ṣeré. Kárántì bá bímọ sáyé, torí bóni ti rí lè máa jọ̀la. Ọ̀rẹ́ bó bá ti kú ṣe bó tán, ẹni ẹlẹ́ni agbáṣe rẹ̀ ṣe. Àwọn ẹni kò mọ̀ bó ti lówó, wọ́n á máa jà lérí owó rẹ̀. Fi ṣeré nígbà tó ń bẹ láyé, fi ṣeré nígbà tó ń bẹ láyé.
ẹnìkan ìnáwó nínú sáré o àbá o àṣetilẹ̀ láyé awí lọ́sì lọ́sì sí àmì tó rẹ̀ gbé sọ̀rọ̀ dáhùn máa gbà ìrọ̀sá sínú tó rẹ̀ gbé. Ìpàdé ìdílé olólùfẹ́ mi. Ẹ dákun ẹ mọ̀mọ́ bá mi lọ torí kò ń fèrò rẹpẹtẹ àmọ́ tìjú. Olólùfẹ́ gbé mi lé tán. Oya dákun dàbọ̀ gbé mi lé tán. Màìdíyá gbé mi lé tán. Oya ọlọ́rọ̀ mi gbé mi lé tán o. Àga tí ń bẹ nílẹ̀ yóò wù mí jòkólé gbé mi lé tán. Olólùfẹ́ ká mi mọ́ra, dákun dàbọ̀ ká mi mọ́ra, dákun fásọ́bù mi mọ́ra, ooo my darling ká mi má ṣọ, òtútù mú mi dákun ọmọ jẹ fún ká mi má ṣọ. Olólùfẹ́ fún mi lóye mú, dákun dàbọ̀ fún mi lóye mú, óyá my dear fún mi lóye mú, olùgbẹ́ngbẹ́ mi fún mi lóye mú. Mínírà ọ̀ràn mi kí n rí géńgbé wàrà ló tán fún mi lóye mu. Olólùfẹ́ jẹ́ ńlá yín, àsìkò títí jẹ́ ńlá yín. Máyọ̀nì jẹ́ ńlá yín o, ara rìn mi jẹ́ ńlá yín. Wọ́n lóyún bẹ lọ́dọ̀ rẹ̀ jọ fún láfún jẹ́ ńlá yín. Màláyé, 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 màláyé. Màláyé, mo ní màláyé, 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 mo gbọ́dọ̀ láyé. Mo ní màláyé. Olúwa mi. Èyí ò wá ká màmá. Àgbà àjí pásítọ̀ àgbájú ẹ o àwa tiẹ̀ lélẹ̀ àdẹ́fẹ́ tiẹ̀ lẹ́ni tá a ní. Àdúpẹ́. Ẹ bá mi fún àbálá tẹ́wọ́. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó wọ́n ní nítorí orin Gbenga Adeboye nù. Bẹ́ẹ̀ni. Àní kí Yorùbá ọmọ kun yùmùyùmù lẹ́nu ẹni tẹ́lẹ̀dùmarè fi rán. Òjò ńlẹ̀. Nítorí adití lòjó ṣe é sù, torí afọ́jú lòjó ṣe é kù kó lè mọ̀, torí ọ̀yà lọ́lọ́run fi ṣẹ̀dá èsùn, torí onírun mú la ṣe dábẹ́ fẹ́lẹ́, torí jàǹdùkú la ṣe dá tìmọ́lé, torí ibógun ọ̀ṣẹ̀lẹ̀ ńlá ṣe ní sọ́jà, torí oníráyọ̀tì tá a bẹ̀ tí ọ̀gbọ́n ńlọ́lọ́run fi ṣẹ̀dá àwọn military police. Bọ́wọ́ kílàngó bá ti alágídí wọn jẹ́ ń tùkàn ìní ọmọ gbọ́ ẹjọ́ sá mi ò jà mọ́ náà. Ṣé ń gbà tí ìyá ọ̀bá tó yà lọ́mọdé pé kò ní í dá afẹ́ ń tọ́nà wọn bọ́wọ́ bá dùn dáadáa ẹ̀bẹ̀ ni ọmọ gbọ́ ẹ dákun kí tiẹ̀ mú sí i. Torí olówó la yẹ ṣe ẹ̀dá tálíkà, torí gbogbo kakandú rẹ̀ irinṣẹ́ olówó ni, torí mọ́nẹ́jà lọ́ba òkè ṣe dá mẹ́sẹ́ńjà sáàrin ìlú, torí àtẹ́dáǹtì la ṣe dálé epo ọmọ mẹ́ta yìí kọ̀mọ́ yìí yóò mélòó kan lọ lé ń gbà lẹ́balẹ́, torí alámùyó la ṣe dọ́tí ògógóró bọ́bá mùgò mẹ́ta ògidì rẹ̀ yóò mọ ọlọ́run lọ́ba àwọn ọba, torí adùn ẹ̀kẹ́ lọ́ba mi ṣe ṣẹ̀dá kùkùrúùkù báde ẹ̀ga gọ̀ǹgọ̀ bọ́ pamọ́ jù bẹ́ẹ̀ lọ pípajẹ ní ọ̀kẹ́yìn gólóbà, torí òṣónú la ṣe ṣẹ̀dá alápàrá kébi ọmọ pé sìnkú ńlá ṣe ṣẹ̀dá elégbò kéésì ó lè máa rí nǹkan bùpanu yọ̀ọ̀dà fún ọ, torí àròyé la ṣe ṣẹ̀dá ètè, torí anírun mọ́fọ̀ lọ́lọ́run ṣe dáná orí pé ẹ̀yin ẹ fàtàrí eléyìí ṣe bùbá ẹ máa bí sí i kẹ́ẹ̀sì máa rẹ̀ sí i, torí erin lolúwa mi fi dágbò, torí ẹfọ̀n ló fi ṣẹ̀dá ọ̀dàn ó dá ijù fáwọn kìnìún, ó torí ẹja ńlá ẹja wẹ́wẹ́ ó fi dá alàgbàlúgbú omi, torí ọlọ́kùnrin la ṣe ṣẹ̀dá ilé ìwòsàn, torí alágànná níjọba ṣe fìpìlẹ̀ àrò sọlẹ̀ sẹ́gbàálé wọn á ní kọ́kàn sí wọn lọ́hùn kó lọ rèé rì níwọ̀n ọpọlọ bí náà nẹ́pà ọba àlọ́ là á ṣe lábẹ́là ńlé ká lè rí ibi kẹ́gbin kùn sí là á ṣe kọ́là tí torí alákọ̀wé lè bó ṣe dátà ìyọrùn ìyà ò sì ní í jẹ́ alákọ̀wé kọ́mọ̀ ni bí ìyà yìí ti jẹlére kọ́mọ̀ ní léèsì torí bóṣù ó lóyún fóníṣẹ́ oṣù lọ́lọ́run fi dá ẹ lẹ́pà bó bá ti ń kó firi lọ́wọ́ wọn ọmọ gbọ́ gúgúrú mọ́ yéré ó máa ń ṣara lórí iná kórí ọmọ gbófò là á ṣe rán fìlà torí ọmọ aláìgbọràn là á ṣe jẹ gbálé kọ́mọdé ọmọ sunkún wẹrẹ là á ṣe lówó wẹrẹ
bẹ́ẹ̀ torí àṣegbàgbọ́ mọ́ ṣe gbàgbé là á ṣe kọ́ mọ́sáàsì torí adáyé mọ́ gbàgbé ọ̀run là á ṣe kọ́lé olúwa torí gbogbo àgbáńlá ayé ni àlìkàhárù ló ṣe ṣẹ̀dá èmi Olúgbénga Adébóyè fún wọn tán tó sì fìpìlẹ̀ mi sọlẹ̀ ká sórí àpáta ni mo ṣe pé Jah is the pillar of Funwontan organization ẹgbọ́n lọ́n tóbi Allahu Akbar ẹ máa ń tẹ́sí ní ìsìn hallelujah mẹ́ta ẹ bá ń fi yan Ọlọ́run lógo hallelujah 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 ẹ ṣeun nítorí oore ẹ̀bùn kàǹkà oríṣiríṣi tọ́lọ́run fi ta èmi Gbenga Adébóyè lọ́rẹ hallelujah mẹ́ta àtààbọ̀ ó tó hallelujah 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 ale mọ̀ ń bọ̀ torí pé Ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà yìí kò fẹsẹ̀ wá dá wa lẹ́jọ́ ogun ń ṣẹlẹ̀ níwáyé ń ṣẹlẹ̀ lẹ́yìn ṣùgbọ́n Ọlọ́run òjò kan hallelujah mẹ́ta àti tirikọ́tà quick hallelujah 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 torí pé ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ń pọ̀ sí i Ọlọ́run sì jẹ́ kí láburú ọkàn wá pọ̀ kó sì ní kàn án láéláé àṣẹ hallelujah mẹ́ta àti one quarter quick hallelujah 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 ha mọ̀ ń bọ̀ torí pé yóò wọlá Ọlọ́run níjọ́ kan àwa náà á gbé àwàdà wa àtòrin wa lọ sílùú òyìnbó kó lè máa la bá a bá dọ̀hún ń bọ̀ kó lè máa la bá a bá dọ̀hún hallelujah mẹ́ta lédè Gẹ̀ẹ́sì ok ó yá fún wọn tá máa lólóòlù ayé kì í kàwé náà Ọlọ́run kò ní burú. ó yẹ ká ronú wò kí a tó ṣe marriage kọ́kọ́ báyà match kí wọ́n tó ṣe wedding wọ́n ti settle differences kí wọ́n tó ṣe marriage torí tọkọ bá ń jẹ sin tíyàwó ń jẹ parí tọkọ ń rè show táyà ń rè party tọkọ lóhùn social tíyàwó lóhùn social tọkọ fẹ́ jẹ master tíyàwó fẹ́ ṣe master àjàtúkà ní tàgbà ni ooo àjàtúkà ní tàgbà ni àjàtúkà ní tàgbà ni mo ní fún wọn tá màá lólóòdù. ayé kì í gbà fẹ́ náà Ọlọ́run kò ní burú. màdàmú elérò kéèrò jọ dákun ṣọ́ra ilé ọ̀rẹ́ rẹ̀ tó ń jò ta ló rọ̀jò sí ibẹ̀ náà ṣèyí sọ̀hún ni ẹ ò fáyín màmá òun wá bá wọn lọ́ba yẹn á ṣe jà ó fẹ́ gbọ̀kọ̀ lọ́rẹ̀ ó wá ń lo system ó ní tó ń gbà ó ló lè gbà bẹ́ẹ̀ tó bá ti kẹ́rù ìwọ ṣe tán láti kó bẹ̀ má gbọ́kọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ kò mọ̀ dá ta ló ní o bọ́kọ̀ sí rẹ já ta ló ní o bọ́kọ̀ sí rẹ já o fún wọn tá màá lólóòdù. ayé ti rí bàbá náà Ọlọ́run kò ní burú. ọ̀rẹ́ mi tó ń wa tírélà lójú títì ọ̀rẹ́ mi tó ń wa lọ́ọ̀rì lójú títì àtọ̀rẹ́ mi tó ń wa kóyànrìn tẹ́tí kò gbọ́rọ̀ pásítọ̀ èyí tó ń ṣe wọ́ọ̀nì bó bá ti dáwọn junctions òun á máwọn taxis òun á máwọn buses òun á máwọn káwọnà ọgbàgbé pọlọ́run lọ́gà ayé èéṣe ó jẹ́ fi sùúrù ṣe ó jẹ́ fi sùúrù ṣe ọjà pé fún wa tá máa lóòlóòlù. ayé kì í sàpẹ́ náà Ọlọ́run kò ní burú. bọ̀bọ́ yẹn tó ń gùn sáìkù dúró kó gbọ́ mi bó ṣe báísíkù ló ń gùn mọ́tò sáìkù ló ń gùn ó tiẹ̀ ló wí pọ́kọ̀ tó ń bọ̀ bóyá lónìí bírèkì yàtọ̀ sí yẹn ráìdà ẹni tó ń wa mọ́tò yìí bọ̀ ǹjọ́ máa ń tó ń rò lọ́kàn rẹ̀ òun overtake lápá ọ̀tún overtake lápá òsì ẹ̀mí torí ẹ kò láàárọ̀ o bàbá mi gbé
gbéyọ̀gbéyọ̀ ò dá nǹkan gbéyọ̀gbéyọ̀ ò dá nǹkan ló jẹ́ pé fún wọn tá màá lólóòtú. ayé ti gbà fún ẹ náà ọlọ́run kò ní burú. tẹ́tí kó o kọ́ mi bọ̀bọ̀ aláyé ọ̀nù sọ ìwọ là ń bá wí òfé fìlà àtiwọ́ náà gbé bòrùn amẹ́bọ̀ inú ẹ̀dẹ̀ ó sọ̀rọ̀ harry fún dick ó sọ ti dick fún harry ọ̀rẹ́ méjì yẹn wọ́n ti jà mo gbọ́ pé tọkọ-tìyàwó yẹn wọ́n ti jà ìwọ ṣàlùlà níwọ̀n rú èé ṣe ojú bá rí ṣe lè ṣe ń pàdé ojú bá rí ṣe lè ṣe ń pàdé ọ̀yà fún ẹ̀tẹ̀mẹ̀ lóyún. ayé ti gbà fún ẹ náà ọlọ́run kò ní burú. Smoking in the public is prohibited. Kòkò pẹ́ kò kú jìnnà ìjọba ṣòfin kan. Wọ́n ní sìgá tẹ́ẹ̀rí yẹn kò mọ̀ dára fara wa. Wọ́n ní pé bó bá wọ̀ nú ẹ̀jẹ̀. Wọ́n ló ṣe dá méjì tó ga jù. Ìwọ gbọ́ ṣùgbọ́n gbà bó ti ń mú lẹ́dẹ̀ ló ń mú lójú títì ló ń mú nínú hall ló ń mú nínú studio ló ń mú láwọn tíátà ló ń mú ní bathroom ló ń mú nínú mọ́tò bó ṣe nínú toilet ó ń mú sígà síbẹ̀ bó ti ń mú wíwì bẹ́ẹ̀ ló ń mú sígírẹ̀tì irun mú ẹ lànà ṣe mí fún bàbá mi bóyá ló mọ̀ pé rànà erugbó náà máa ń jòyàn irun mú ẹ lànà ṣe mí fún bóyá ló mọ̀ pé rànà ọ̀yá fún wọn tá máa lólóòtú. ayé ti gbà fún ẹ náà ọlọ́run kò ní burú. gbogbo wa ló ń gbàdúrà pé ká bímọ tó yàn tábà bímọ náà tán ká fọmọ lẹ́kọ̀ọ́ tó tùpà ọmọ tó bá ti gbọ́ràn tó múra sọ̀rọ̀ skul tí mo kọ́ tó gbà síbẹ̀ tó tún ní respect tó tún wá lọ brilliant tó ń bá wọn plan future bó ṣe máa bẹ́tà. ìyẹn jẹ́ mọ́ bíbí pásítọ̀ ṣùgbọ́n èyí tó bá yà kò kì í po bọ̀bọ̀ mi ọmọ màmá ẹ̀ ní ọmọ màmá ẹ̀ ní tó jẹ́ pé fún wọn tá màá lólóòtú. ayé ti gbà fún ẹ náà ọlọ́run kò ní burú. alájẹdẹ onílù ọ̀la ó torí pé ń gbọ́lù ó fi gángan bú mi lálẹ́ àná fún tó ṣe bí mo bá rí sàǹpépà wọ́n pa lẹ́gẹ̀rẹ́ wọ́n pa lẹ́gẹ̀rẹ́. tọwọ́ bá tẹ sàǹpépà gbogbo wa ká pa lẹ́gẹ̀rẹ́ a máa dáwọ́ jọ ká pa lẹ́gẹ̀rẹ́ bí mo bá rí sàǹpépà. fún sọfẹ sí wọnú. ha èmi kẹ erin burúkú ni ó jẹrí mi ṣe mi wàá bè ní o. abe ń gbọ́ ìwọ́nu. èmi ní lóòótọ́ àná mẹ́kọ́ ibi wá jẹ́ bí classroom wọ́n sanwó jẹ́. èmi àti bọ́lá ọ̀rẹ́ mi la jọ wà ní Roseland Manor ní Middlesex ní London níjó ní 19 tó ti pẹ́ ní chief kan bá pòwe fún wa nínú àwọn òyìnbó bẹ̀. ó ní scamolity is the only moral golf arrow that can condensate a cicinterius ehulehu where a pinning turtle derails an agglomania vituperation and a gyming vermilion trovaliate in a nonchalant and spasmodical dudumum which autocratize the momentum to be tantamount to a sporadic EGP. àwọn French náà sọ̀rọ̀ wọ́n ní tukwa umpal vous allez me travailler des enfants la moi vous allez mon ami. ìtumọ̀ gbogbo ẹ̀ ni pé ẹni tó bá lòun fún ni lẹ́wù wọ̀ tọrùn rẹ̀ láwù. làákàyè ò sì ní parẹ́ fún tọ́ sọ̀rọ̀. àṣẹ òjè bàbá olóògùn kan lọ́wọ́ ra rẹ̀ ńlẹ̀ nínú múùlù ẹ̀ ń jò ní ṣe mọ̀ pẹ́nu wọn a máa dùn pọ̀ kódà kọjá pé idẹ lóògùn ti ń tà bẹ́nu bá ti dùn ajé ọwọ́ gba rẹ̀ ṣùgbọ́n bẹ́nu eléyìí ti dùn tó ajé wọgbó ni torí pé àìsàn tó fẹ́ ta oògùn rẹ̀ fún wa kò jó náà gbádùn ẹ jẹ́ ń wà nípò máa yẹn kí n sọ̀rọ̀ bó ti sọ́njọ́ náà ìgbà náà lẹ́ẹ̀tọ́ máa ń tó sẹ́
tó mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ọkọ̀ yìí o ẹ kú oríire ńlá tẹ́ ṣe lónìí yìí oríire náà ò ní padà dórí ibú bẹ́ẹ̀ bá máa lò ní oríire tẹ́ ṣe ọ̀nà ni pé ẹ rí mi kò yí sí rárá láti fojú kàn mí torí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ní káà tèmi dáyà iṣẹ́ tá a ṣe tá a kọ́lé mẹ́wàá káà méje ìkẹjọ máa bẹ́rù mi ní láti Amẹ́ríkà lọ́sẹ̀ tí ń bọ̀ iṣẹ́ tá a ṣe tá a bímọ mẹ́fà mẹ́rin ṣiṣẹ́ ní London méjì wà ń fáìtì nílé Ifẹ̀ bí n ò bá jẹ́ èèyàn Ọlọ́run ni irú mi ti kọjá ẹni wọ́n ń bá pàdé inú móòlù ẹ̀ ẹ dákun ẹ wá panu àdúrà pọ̀ ẹ̀pọ́ lọ́wọ́n ọba ò ní gbàgbé mi náà. Ọlọ́run ò ní gbàgbé mi o. ẹ ṣe pọ̀ èmi ni wọ́n ń pè ní olóyè international awogbarun bẹ́ẹ̀ bá ká àwọn ìwé ìròyìn òkè òkun lóṣù tó kọjá ojú ìwé mẹ́ta ni wọ́n fi kọ nípa ọkùnrin kan tó ń ṣẹ́gun ikọ́ wọn láwọn ò ríru onítọ̀hún rí èmi kìíní ọ̀nà ni láti jàrún tí mo ti dé ló yẹ kí n ti máa ṣàánú yín kiri báyìí kì í ṣòní ló yẹ ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Nàìjíríà wọn ò jẹ́ ń gbádùn kíkí ni ó pọ̀ jù o kò tí irúfẹ́ ọkọ̀ tí wọn ò fi wá kí mi ńlé wọn wá fi Mercedes kí mi wọn wá fi pijó kí mi wọn fi bọ́ọ̀sì kí mi sport car lóríṣiríṣi kàtàpílà nìkan wọn yọ ọ́lẹ̀ tí wọn ò gbé wá Ọlọ́run mọ́ payì náà mọ́ ńlá tìyín náà dáa o lọ́ba sì mú ẹnbílóòkù kékeré ọ̀hún jáde nínú báàgì ẹ jọ̀ọ́ kí leléyìí o ẹja ọsàn ni ẹja ọsàn náà dẹ̀ tún kọ́ akérèkọrò abidjan wà lẹ́ ń wò yẹn ẹ ti lórí mbẹ̀yẹn sà ẹ ti lórí mbẹ̀yẹn mà kìnní tó sọ adàbà lókè òkan náà ní ikọ́ ló ń wò. ẹ dákẹ́ náà o bọ́dá Gbenga o ṣé màá sọ pé olóògùn yẹn náà ló tún kún kọ́ bẹ́ẹ̀. onímọ̀ ń wúkọ́ o òní bí dókítà òyìnbó pégbèje tó ní ṣègùn ìbílẹ̀ pẹ́gbẹ́fà kò sẹ́ni tó ní kinní mi lọ́wọ́ èmi lọ́lọ́run fún àìmọye sọ́jà ńláńlá tẹ́ ń gbórúkọ wọn ńlẹ̀ yìí èmi náà wọ́n fẹ̀yìntì. ọjà bí àrùn gbajúmọ̀ kọ́. jàǹkànjàǹkàn nínú wọn bí olórí ló wá rán ní gbé mi wọn ò tilẹ̀ fẹ́ kí n ta kinní ìfẹ́ lómi mọ́ orí yín ni ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́sì rántẹ́rà inú epo díẹ̀ lẹ́ẹ̀dá díẹ̀ sí ìyàwó àlùkọ́ lóògùn kónkóló báyìí ti tó lò gángan ti tó lò bẹ́ẹ̀ bá ti ládìẹ̀ lónìí òrí ọdún mẹ́ta lónìí kọ́ òtún sọ yín wò mọ́ ẹ jọ̀ọ́ mi ò lẹ́nu ẹjọ́ mi ò létí àròyé ọ̀rọ̀ púpọ̀ ìrọ́ ló mú wá ìgbà ó lé kan làrùn tẹ́lẹ̀dùmarè dàsáyé ikọ́ ló burú jù nù ẹ̀. lóríṣiríṣi sì ní kọ́ ọ̀hún kò sí ètò lálàáfíà nù ẹ̀ èyí tí bá ń ṣe ọ́ kíní mi ni o fi kojú ẹ̀ ikọ́ àwùkàn ni ikọ́ ọ̀làdá ni sẹ́lẹ̀rù ni ikọ́ àwùgbẹ ni ikọ́ ọ̀fẹ́ ni àwùpọ̀jẹ̀ ni gbẹ́mìmí ni àbíkọ́ ọ̀dẹ́kúwò bẹ́ẹ̀ lómi ìbáwúkọ́ lọ páfe ọ̀run la àlàbí ò bá sómi ń tòsí tẹ́rọ̀ lé lórí ààyè ló fi kọ́sẹ̀ lómi bí ẹni ó gbérun olóńgìnì mí ni gbogbo epo ilé ló ti mú tán bí ẹni ògúngún ikọ́ ọ̀dẹ̀ dákun lókìní mi ìwó ẹ̀rẹ̀ lómi ó ti gbẹ tán gbogbo ẹ̀kẹ́ dín inú ojúrí yoyoyo bíi tata òun náà kọ́ ikọ́ búyì náà ni ń bọ̀ bẹ́ẹ̀ pé bọ́ bá ti wúkọ́ lẹ́ẹ̀kan péré ó kéré tán sí bí ẹ̀jẹ̀ mẹ́rin ni ó tún papọ̀ mọ́ kẹ́lẹ́bẹ̀ lu egbòogi mi yìí tí kọ́táyé bá fi kàn orin aleluya lọ́mọ kan ìṣirò 50 naira ni mo tà lamẹ́ríkà àti London 80 naira ni mo tà ní Washington ṣùgbọ́n fún ìpolówó àti ìkéde fẹ́yìn ọmọ ìyá mi Naija 22 naira ni kò pé mi bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́dàá yín yóò di fún mi ń bò mí wọn wà ní pẹ́ bọ́lẹ̀ dá mi lóhùn 22 naira ní bá kọjá. ó jọ ń pọ́ fẹ́rẹ̀ mi náà díẹ̀. ọ̀kọ́dọ̀ àìgbẹ́dọ̀. ẹni ó bá fẹ́ tiẹ̀ kó tètè béèrè torí àlè mọ́ nira mọ́ kọ̀mítímẹ́ǹtì mi pọ̀ púpọ̀ wọ́n ń retí mi ní India mú rè yọjú sí wọn. wàláì lẹ́nì kankan ọ̀bá béèrè gbogbo wa wà ń wòran. ọba jẹ́wọ́ náà ń kọ́. nínú bá bi lọ́ba pàlù ẹnu dà mo gbọ́ mo jẹ́rìí yín ẹ̀yin ọmọ Nàìjíríà ànábì kan ọ̀jọ́ yín lójú rí ẹni à ń torí ẹ̀kú ni yín tí ò fojú re wo ni bẹ́ẹ̀ wàhálà yín náà mo sì ń bá ká tó gbé mi déyìn lónìí ẹ wá dolúndù kalẹ̀ ẹ ń fi bí sẹ́yìn rèé fún mi mò ń lékun sí yẹn ń léjò sọ́dà bẹ́ẹ̀ ẹ jẹ́ àfihàn ṣọ̀kan Texas ló yẹ wọn àbáyé tí yín mo rò pé kíkọ́ mọ́ ti ìpanu yín kí n tó dé. Jésù Kristi wálé ayé ó kékeré ó yányányán àfìgbàtẹ́ gbọ́tẹ́gbà ó lọ tán kẹ́ tó mọ iye ọmọ Màríà. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wálé ayé ó kékeré pé ẹjẹ́ àfihàn ṣọ̀kan irọ́ ni ó kú tán kẹ́ tó mọ iye ọmọ Àmínátù. Tàfáwà wáyé bí olórí ikú mu tán kẹ́ tó mọ iye ọmọ Bàléwà. Àsìkò ìbàbá wa wọ̀lẹ̀ lọ́ní ìṣàké títí bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ la ló kù. Àwòlọ́wọ́ bàbá àkẹ́nẹ́kẹ́ títí ẹ̀kọ́ tí ikú yìí náà ni àwò tún lọ tán
ojú dá tọ̀ èmi náà tún dé rèé o ṣé ẹ máa wò mí ràn kémi náà ò tún lọ bẹ́ẹ̀ ṣé inú ọlọ́run sì lè dùn láti rẹ́ lòmíì wá ṣẹ́ ẹ ní máa lọ. ànábì omi kọ́. gbogbo èèyàn ní máa lọ bọ́ọ̀bà lọ mo dúpẹ́ èmi mi ìgbọ́ràn èmi mi ò ń gbọ́ràn tí mo kọ́rọ̀ yín léyà orí mi ni òpè tí mò ń ṣàánú yín lẹ̀ yìí ìjọba ti kọ̀wé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ pé wọ́n á máa gbọ́dọ̀ wọn permanently láti gbógun ti kọ́ wọn bẹ́ẹ̀ olórí wa ló buwọ́lùwé ọ̀hún tí yín lèmi ń rò ojú mi sì ti já báyìí mo mọ̀ pé ẹ̀ ṣe é ṣe lóore wa yìí. tọ́ èmi ń lọ ara yín lọ́wọ́ wà o ẹnì kọ́ bá panú yín kọ̀ọ̀kan mi orí mi ló mọ́ ń tọ̀ àkùtùkù olúwa ẹ̀ lọ́nà ọ̀run sí ọ́. ẹ lé bàbá ìjáde jọ tó bá lówó ló jẹ jáde. jáde. Thank you.